ayé mi tèmi bá mi. Je n'ai pas encore, mais il me faut avoir. Voilà. Run. Ayé mi tèmi bá mi. Apostle, we have this. Jesus! Jesus is Lord. Irú ọmọ wo wá rè torí Ọlọ́run. Ó já mi lára jẹ. Why are you running? Why are you running? Are you normal? Are you normal?